kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akìyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. mo máa dárúkọ àwọn olóṣèlú tó ṣagbátẹrù ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ l'Ógbómọ̀ṣọ́ tí wọn kò bá jáwọ́ Ìgbòho ṣá ó ti sọ̀rọ̀ báyìí o ajìjàǹgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation olóyè Sunday Adéyẹmọ táwọn èèyàn mọ̀ sí Sunday Ìgbòho ti sọ pé òun lè dárúkọ àwọn olóṣèlú tó wà nídìí ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́. Ìgbòho ṣá ó sọ̀rọ̀ yìí lásìkò tí àwọn akẹ́kọ̀ọ́ nọ́ọ̀sì tí Akẹ́tẹ̀yẹ Babátúndé kó sòdí ṣàbẹ̀wò sílé rẹ̀ lágbègbè Sókà nílùú Ìbàdàn. ẹ dákun ẹ máa bá wa share ẹ máa bá wa láìkì ìròyìn yìí ẹ máa bá wa fi èròǹgbà yín sábàlá àríwísí ẹ máa fọ́lò péèjì yìí báyìí o. owó bàbá Dámi ṣàlàyé pé òun ti fi ara òun sílẹ̀ o láti lọ dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó wà ní àkàtà ajínigbé àmọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò fún un láàyè. ọ̀gbẹ́ni Adéyẹmọ ní òun kò béèrè owó kankan lọ́wọ́ ìjọba láti wọ inú igbó lọ kojú àwọn agbébọn tí wọ́n bá fún mi láàyè láti lọ kojú àwọn jàǹdùkú agbébọn tó ń ṣọṣẹ́ yìí wọ́n máa sá lọ. àwọn agbébọn yìí kì í ṣe sìgìdì wọn kì í ṣe ẹ̀mí àìrí èèyàn ẹlẹ́ran ara bíi tiwa náà ni wọ́n tí àwọn olóṣèlú tó ń ṣagbátẹrù ìpànìyàn àti ìjínigbé yìí kò bá jáwọ́ mo máa dárúkọ gbogbo wọn torí mo mọ̀ wọ́n o. àwọn olóṣèlú tó ń ṣagbátẹrù àwọn agbésùmọ̀mí ló ń fún wọn lówó àti nǹkan ìjà olóró tí wọ́n ń lò. nǹkan tí wọ́n ṣe fún ààrẹ Goodluck Jonathan gan nìyí o. wọ́n da gbogbo ìlú rú kí ó má bàa rójú ráàyè ṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé àwọn ajínigbé yóò fẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ náà ṣòfò tí mo bá lọ kojú wọn nínú igbó. ìjọba gbọ́dọ̀ gba èmi àtàwọn ọmọlẹ́yìn mi láàyè láti lọ lè bá àwọn agbébọn kí wọ́n lè kúrò nínú igbó wa o tí ìjọba bá ní nǹkan láti ṣe. Ìgbòho ṣá ló ṣàlàyé ọ̀rọ̀ ẹ gbọ́ ṣé kí Ìgbòho ṣá ó lọ ṣé kò ní sí wàhálà. ẹ máa bá wa fi èròǹgbà yín sábàlá àríwísí ẹ máa bá wa pín ìròyìn yìí ká ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá ẹ. a retí láti ìjọ ẹ. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube o. ó ní lọ sọ. ṣé ní kọ́ ṣe ní kókó ẹ kókó aláyé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo.